Hmm. Àánú rẹ ṣe mí, àánú rẹ ṣe mí tèmi sọ lọ́rùn ọba. Ọ̀gá, ǹjẹ́ o tiẹ̀ jókòó kó o ronú ńjọ́ kan tó fi jẹ́ pé gbogbo òṣìṣẹ́ abẹ́ rẹ ló rí bí ọ̀tá rẹ? Nǹkan ń ṣe ọ́, kódà ohun tó ń ṣe ọ́ ó jù kan lọ. Mo sọ níjó òní, mo ní kì í jẹ́ tí ẹni ó di, kì í jẹ́nu ẹni ó dùn náà. Bẹ́ẹ̀ ni, kì í jẹ́ tí ẹni ó di, kì í jẹ́nu ẹni ó dùn. O ò sì jóyè fọ̀rọ̀ síkùn bí àgbà. Tí wọ́n bá wá sọ fún ọ nípa lámọrin, kí ló dé tó ò fojú lélẹ̀ kó o ṣàkíyèsí ìwà lámọrin? Àbí jẹ́ ń bi ọ́, ṣé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nù? Ibi tó ti mọ̀ wípé wọ́n ní nǹkan ń ṣe. Ká na ọmọ lọ́rẹ́ ká ní ò gbọ́dọ̀ ké, Ọlọ́run ọba mi ò fẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni wọ́n ní mọ́ gbáyé mọ́ gbọ́run, ipá Ọlọ́run ọba gan ò ká. Ìwọ ló níṣòro, kì í ṣàwọn òṣìṣẹ́ abẹ́ rẹ, nítorí wípé o ò lè máa ná ẹnìkan lẹ́gba ró ní kó máa rẹ́rìn-ín. Bẹ́ẹ̀ sì ni ìwọ náà kọ́ o. Ọlọ́run ọba mi ń gbọ́, ó hàn sí gbogbo ènìyàn wípé oníwà tútù bí àdàbà ni ọ́. Ó hàn sí gbogbo ènìyàn wípé ọmọlúàbí tá a bí ire ni ọ́. Ṣùgbọ́n àwọn tó ń kó sí ọ nínú yìí ń kọ́. Bóyá o mọ̀, bóyá o tilẹ̀ lérò, àbí bóyá lo tilẹ̀ rò ó wípé ọ̀nà tó fi ṣubú làwọn ń wá, bóyá wọ́n lè dépò tó wà ń. Aṣọ funfun ló wọ̀ o, jìnnà sálábàtà. Epo ló gbé karí, yáa jìnnà sóníyangí o, gẹ́gẹ́ bí Gbénga Adébóyè ṣe gbà nímọ̀ràn lọ́pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn. Ire o.